Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí yẹ́yẹ́ wa kò ní yé ẹ lẹ. Wọ́n ń pe àrùn kan ní àìníà. Àwọn bàbá wa ń pè ní ìpakè. Òun àti apẹ́ndìsì wọn jọra wọn, táìkàndé ni wọ́n. Àrùn yìí ó lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Téèyàn ò bá tọ́jú ẹ̀ dáadáa, a máa mú okùn ẹ̀ ní ẹni lọ́wọ́. A fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Mò ń bọ̀. Hello. Wa alaikum salam. Tani? Wo pè mí ń bá tán wọ́n pè ọ́ padà. Wọ́n pè ọ́ padà. Wọ́n pè ọ́ padà. Má wọrí. Ẹ dákun ẹ má bínú gbogbo ọmọ Yorùbá. Kọ̀nà lówó lọ títí. Ń fún wa láwọn iṣẹ́ oríṣi mélòó kan. Ẹ wá nǹkan kan ìfìdílé o, àbí kẹ́ ìfìdílé nǹkan. Àwọn ohun tèmi ò fún yín fún yín torí kẹ́ ò lè wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Èmi sì sáré orí social media, ayé ti mọ̀ wá ti pẹ́. Gbogbo àwọn ohun táwa bá fún yín kì í ṣe àwọn oògùn gọ́gù. Àwọn olóògùn gọ́gù ń bẹ. Ẹ ti rí wọ́n máa mátamọ̀ káàkiri ẹ̀yin ó ti mọ̀ pé gọ́gù leléyìí. Eléyìí ń fabricate ẹ̀ káàkiri ni. Èkó egbò mi gan lòmí ọmọ ọ pé wọn ò mú gbà tí wọn ò mọ̀. Tó bá fẹ́ kọ́ oògùn, ó kọ ewé lọ́tọ̀, ó kọ́kọ́ kọ́ ewé àti egbò lọ́tọ̀ kó tó kọ́ oògùn ni. Gbogbo ohun tẹ́lòmíì ó lò kọ́sà ti lè rí ìgbà kọ́ lọ rà á ni. Àwọn bàbá tiwa mú wa wọgbó ni. Egbò kìíní ni bá a ṣe jà ni, ewé kìíní ni bá a ṣe jà ni. So kọ̀nà wa ní kọ́pọ̀ bàbá ti rí, a ti mọ̀ pé lágbájá eré. Ẹyẹ já wọnú ọ̀rọ̀ lọ. Ẹ lọ wá bàrà ẹ̀gúsí kan. Bàrà ẹ̀gúsí kan tó tóbi mìnìmìnì dáadáa. Ẹ̀bẹ̀ gbogbo ara ẹ̀. Ẹ wọ ẹ̀gúsí inú ẹ̀, ẹ wọ̀ dànù. Ẹrẹ wẹ́. Ẹ kó sínú ike kan. Wọ́n jẹ́ kí 5 litre, wọ́n jẹ́ kí 2 litre ẹ kó sí. Ẹ̀pà kún àti bàáká. Ẹ rọra fọ̀bẹ rí wọn. Àwọn náà ẹ rọra fọ̀bẹ rí wọn. Ẹ gbọ̀ndọ̀ tí ara ẹ̀ dànù. Ẹ là. Ẹ dà wọ́n sí. Ẹ fi kán blálà sí. Tó bá wù ọ́, o lè fọsàn wẹ́wẹ́ rẹ o. Tó bá ní ọ̀sà o. Àmọ́ tó bá ní ọ̀sà, 7up dà. Àfi 7up rẹ ẹ rẹ́ fún bí ijọ́ mẹ́rin. Ẹ máa mú ní àárọ̀, ọ̀sán, alẹ́, àárọ̀. Ẹlòmíì lè sọ pé òǹdíwọ̀n wo ni. Ṣé mọ́síkọ́ọ̀pù tá a máa fi fún ọmọ ní ọmọ òkókó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ṣe kéré tó yẹn, sáìsì rẹ̀ ni ẹ máa mú. Láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Ẹ má jẹ́ ó tóru kọ́ọ̀pù yìí o. Eléyìí ti tóbi ju o, tí ò ní ju bí déédéé báyìí lọ. Ẹ máa gba sára láàárọ̀, ọ̀sán, alẹ́. Ẹ lọ lò yọ́ bá yín yọ́ yọ̀. Ọlọ́run olóò ní sábàbí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun. Tí ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre èmi rèé o. Audio fídíò mi tí ẹ ń gbọ́. Ẹlòmíì lè pé bàbá 100 years ní sọ̀rọ̀. Èmi rèé o. Lóòótọ́ ọjọ́ ń bẹ lórí náà bíi kàlẹ́ndà o. Èmi ò lo áàpù òun o. Bóhun wa ṣe rí ilé wa rèé o. Ẹ gbọ́ mi yé báyìí. Pé ńgbà tí wàá rọ ọmọ kékeré kan léyìn tí mo fẹ́ tẹ́ máa sọ pé bàbá arúgbó kan. Èmi ò ṣe bàbá arúgbó o. Sọ̀rọ̀ mi yé yín.
ọgbọ́n ń bẹ nínú arọ o, ẹsẹ̀ ni ò ní o. Ìwọ̀nba tá a jogún lọ́dọ̀ àwọn tó bí wa, àtẹ̀kọ́ tá a kọ́ nílé ẹ̀kọ́ tá a lọ, á fi yé yín kó jàǹfààní fún wa. Ìwọ náà fẹ́ máa lò, má dúró dìgbà tí àìní àkọ́kọ́ bá mú ọ o. À máa lò láti fi fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Báyọ̀ lẹ́gbẹ́ ohun tí mo wí, à máa lò láti fi fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Kì í jẹ́ kí infection aburú kó dúró sára, kì í gbà láàyè.